gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàápàá jùlọ jákèjádò gbogbo àgbáláyé tá bá ń ka ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè tá a wà yìí ara wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wà, ìpínlẹ̀ Oǹdó, Kwara, Èkó, Ìbàdàn, Èkìtì àti bámbáhùn pẹ̀lú ìpínlẹ̀ Ògùn. Bàbá mo kí lorúkọ yín sà? Orúkọ mi ní Tope Ijiniga. Tẹ́ bá wá wò sà, mo rí i pé ìmúra yín ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Kí lẹ rí sọ nípa ìṣẹ̀ṣe ilẹ̀? Ìṣẹ̀ṣe ó jẹ́ ẹ̀kan tó jẹ́ kókó tó lè jẹ́ pàtàkì. Kábẹ̀ látòrí kẹta ń pè ní ìṣẹ̀ṣe. Bàbá ẹni, ìyá ẹni ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe jẹ́ ká mọ̀ wípé àṣà wa àti ìṣẹ̀ṣe wa wọ́n jọ wà papọ̀ ni. Láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn á dúró lérí ìṣẹ̀ṣe àti àṣà wa, ó lè jẹ́ ká máa kùnà nǹkan tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ìṣẹ̀ṣe ni pé kọ́mọ ó jí kó dọ̀dọ̀ bálẹ̀ kó kí bàbá ẹ̀, lára ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe ni wípé tí obìnrin láyé àtijọ́ tó bá fẹ́ lọ lé ọkọ wọ́n máa bá ìbálé ní ara ìṣẹ̀ṣe ni. Bọ̀ láyé òde òní kò sí yẹn mọ́. Wọ́n á ní àṣùkú ló máa di o, nǹkan báyìí ló máa ṣe o, kò sí gbogbo wọ̀nyẹn mọ́. À ń tẹ̀lé àṣà aláṣà tá a dé ń tẹ̀lé. Irú kan tí wọ́n ṣe lẹ́dọ̀ wọn àwa ò ṣe ní ẹ̀dọ̀ wa. Ó jẹ́ kí nǹkan yẹn kó mọ̀ gún. And then abáńká máa sọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ó jẹ́ nǹkan tó yẹ pé àní kúrò ń bí lè ní. Bọ̀ máa kà fẹnu ba díẹ̀. Láyé àtijọ́ tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe nǹkan báyìí o, wọ́n máa béèrè lọ́wọ́ aṣẹ̀dá. Tí wọ́n bá bí ọmọ tuntun, ọmọ yẹn wọ́n lọ béèrè àkànlẹ̀jayé ẹ̀. Wọ́n ti máa rú ọmọ tó jẹ́, wọ́n ti máa rú ọmọ tí ò jẹ́. Wọ́n á mọ̀ pé nǹkan bí irú ẹ̀dá báyìí ní ọmọ yẹn. Bọ̀ kò sí yẹn mọ́. Ní àsìkò yìí. Lásìkò yìí kò sí yẹn mọ́. Tó yẹ pé tí tóbìnrin bá lóyún òṣùpá kìíní, èkejì, ẹ̀kẹta wọ́n máa tọ́jú ẹ̀, kò sí pé à ń ṣe operation. Tó bá tó táì tó máa bí, wọ́n á gbé lọ sẹ́dọ̀ àwọn tó máa ń gbẹ̀bí. Tó bá dé ti débẹ̀ míì bíbí á máa mu, ó ní nǹkan tí wọ́n máa gbó tí wọ́n máa fún mu á bí. Bọ̀ kò sí gbogbo nǹkan wọ̀nyẹn mọ́. Ẹlòmíì sì tó bá lóyún á lọ operation ni wọ́n máa ṣe fún, wọn àtẹ̀lé ìṣẹ̀ṣe. Àdé àwọn ẹlẹ́sìn àjòjì wọ́n dorí ìṣẹ̀ṣe, wọ́n dorí ẹ̀ kodò. Ẹni mi wà ló Ògún wálé, èmi wà ló Ṣàngó kínní kan. Many of them wọ́n ti ṣèjì nǹkan, wọ́n ti turn it to another thing. Wọ́n dẹ̀ ti gbàgbé omi tí wọ́n fi wẹ̀ wọ́n láti kékeré bá bàbá wọn, wọ́n ti tọ́jú wọn. Ẹni mi wọ́n ti dágbére lé lórí, ìmí wọ́n ti wẹ̀ láti kékeré. Wọ́n bá bí ọmọ kékeré nígbà wọ́n mú gbogbo irin, wọ́n á wéwé àgbo, wọ́n á fi sísàlẹ̀. Ọmọ yẹn á máa tọ pínpín ní. Bọ̀ láyé sí kò sí gbogbo ẹ̀ mọ́. Àwọn ẹlẹ́sìn yẹn wọ́n pẹ̀lú àwọn tó ń confuse àwọn èèyàn. Mo lè ka bí 5-6 ẹni mi wà á máa síkì báyìí, wọ́n ní kò gbọdọ̀ lo oògùn. Wọ́n ka oògùn sí ẹ̀ṣẹ̀. Wọ́n sọ pé kí wọ́n máa mu omi, wọ́n máa ní wọ́n ya omi sí mímọ́ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ibi omi ìyá sí mímọ́ yẹn gangan mo wá fẹ́ lọ bàbá. Ẹ rí wípé nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá láyé àtijọ́ àwọn èèyàn kì í sábà sí pé èèyàn ń kú ní kékeré. Àwọn àgbàlagbà wọ́n máa ń dàgbà dáadáa. Ẹlòmíì máa kú ní at the age of 100, 80. Bàbá kò sí irú ẹ̀ mọ̀ sí. Ṣé ìṣẹ̀ṣe ló fà ni àbí kí ló tún fà? Ìṣẹ̀ṣe ló fà á, dẹ́ ẹ̀ṣẹ̀ ló máa ń tètè pààyàn. Ẹni míì kan tí ọwọ́ ò tó, ó na ọwọ́ àti kó fi fa nǹkan yẹn á dè wá kúrú ọjọ́ ẹ̀. Àdé àwọn bàbá wa láyé àtijọ́ wọn àwa gbogbo nǹkan mọ̀ yà. Wọ́n bá ti lọ oko wọn lè níyàwó 3-4, wọ́n á máa dáko, wọ́n á jẹun,
wọ́n á bọ́ sẹ́ǹkùlé wọ́n á já ẹ̀fọ́ kò sí pé nǹkan tí wọ́n jẹ nígbà yẹn ààrí jẹ mọ́ kò sí nǹkan tó jẹ mọ́gí wọ́n bá ti ṣe bẹ̀ wọ́n á lo irú wọ́n á lo ògìrì ọbẹ̀ ti dùn nìyẹn wọ́n á jẹun ọkàn wọn á balẹ̀ àdẹ́ wọn wà lé ayé máyà ẹlòmíì láyè sí gan bó ti máa ra jet bó ṣe máa ra gbogbo ló ń sáré ọkàn níbalẹ̀ àgbàgbọ́ oúnjẹ gan ẹlòmíì àfẹ́ẹ̀tì àdìgbà bẹ̀ kú. ẹ ti gbọ́ rí nípa àwọn ọmọ kéékèèké ńsìn tí wọ́n wá owó wo ọmọ mi tẹ́ bá rí ọmọ mi kò tí ì ní ju bí ọmọ ọdún kò tí ì ní pógún ọdún a ti máa lé pópó náà ra plane kó náà ra fẹ́ǹsà bàbá ṣé ọ̀làjú ní ń fa ilé náà ni àbí àìsí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ní ń fa. nǹkan tó wà ń bẹ̀ ọ̀làjú pẹ̀lú ìdí tí mo sọ pé nǹkan tọwọ́ èèyàn ò tó kéèyàn máa fi gọ̀gọ̀ fa ọ̀làjú ó pẹ̀lú àdẹ́ àìnítẹ́lọ́rùn àdẹ́ nǹkan wa àgbẹ̀ nǹkan wa lárugẹ à ń kọ̀ dẹ́ mọ àwọn nǹkan wa tó jẹ́ kó rí bẹ́ẹ̀. nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá ibi tí wọ́n lè ti mú ẹ̀sìn wá kò ó ní bọ́n ṣe mú nǹkan yẹn. kò rí báwa ṣe mú. báwa ṣe mú irú bọ́n máa lọ sí Ọ̀ṣun Òṣogbo wọ́n máa lọ sí Elúgbà wọ́n máa lọ sí Àwo bá jẹ́ àwọn òyìnbó ìwé tí wọ́n máa fi ṣe wọ́n á sọ di museum nítorí pé àwọn èèyàn á lọ máa wò nǹkan wà nílẹ̀ Kárọ̀jírè tí a bá dé Ìdànrè bíi gan nǹkan tó wà bẹ̀ kì í ṣe kékeré bóde ṣe wà nìyẹn káàkiri kò sí ìlú tí ò sí bó ṣe wà ní bọ̀mẹ́nì tíì wọ́n ti gbàgbé ẹ wo nǹkan tó ń gbé lọ ní Bìní olóyè ọdún tí wọ́n fi gbé lọ. ẹ pẹ̀lẹ́ sà bàbá. bọ̀gbà tó dé stage àwọn kọ́ńtì wọn dá kínní ẹ̀ padà ẹ bá lọ wò nínú history wọn wọ́n gbé òòṣà yẹn lọ láti bí lọ ìlú èbó tí lóyè ọdún fún lò gbà tó dé stage tí ara ọ̀rọ̀ ọkọ̀ ara ọ̀rọ̀ adìyẹ wọ́n mú kínní ẹ̀ wọ́n gbé padà wọ́n ti fọgbọ́n kó àwọn nǹkan wa wọ́n ti fi kó lọ wọ́n lè tàn wá wọ́n fẹ́ mójú ìṣẹ̀ṣe wa wọ́n fẹ́ dà délẹ̀ kí tí wọ́n máa ṣe tá bá lè múra sí ìṣẹ̀ṣe tó bá lè bá mọ́ torí gbogbo ayé ti lu jára tó bá lè bá mọ́ tó bá tó lè bá mọ́ ni bẹ́ẹ̀ ni torí gbogbo nǹkan ló ti yí padà. ǹjẹ́ ṣe mọ̀ pé bàbá tí èèyàn bá múra tẹ́ fi àkọ́sọ́rùn tẹ́ múrù kẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́ bá wọnú church wọ́n lè máa pè yín babaláwo aṣọ ṣẹṣẹ wá sí ni. bẹ́ẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀ òótọ́ ni ó máa ń rí bẹ́ẹ̀ babaláwo oníṣègùn àwọn ló máa ń tọ́jú èèyàn ẹni mi wà bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀ka á máa síkì báyìí ó léwé tí wọ́n lè fi gba ẹni yẹn là àwọn ìjọ mi wà tí wọ́n ti kọ̀ndẹ́mù ewé àtẹ̀gùn bẹ́ẹ̀ni wọ́n á sọ pé ẹ̀ṣẹ̀ ni tẹ́nìyàn á lè fi kú ẹ̀ṣẹ̀ náà sì ni ẹ̀ṣẹ̀ ni wọ́n máa pè kì í ṣe ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní ká máa lo ewé àtẹ̀gbò ó lóun dá nǹkan gbogbo ní dáradára a lè fi kàkà fún ìwúlò ara wa bọ̀tà àwọn èèyàn ò tẹ̀lé ẹni míì sí nǹkan tó bá ti mú lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀ òní wọ́n máa tẹ̀lé wọ́n á kọ̀ndẹ́mù ewé wọ́n á kọ̀ndẹ́mù egbò tó lè jẹ́ pé nǹkan tó máa tún ara ṣe lára nǹkan wọ̀nyí ìṣẹ̀ṣe náà ni. inú run ayé nìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n á bẹ̀rẹ̀ sí pé Holy Ghost fire wọ́n bẹ̀rẹ̀ sí pèlè lórí Holy Ghost fire ni wọ́n pèlè lórí tí kò fi dákẹ́ tó bá dẹ̀ jẹ́ pé nǹkan ṣẹ̀ṣe wa ni ó ṣeé ṣe kí nǹkan kan má sí sá. bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni. Holy Ghost fire náà ń pè. mo ti rẹ́ tó yẹ pé ejò ṣán tó yẹ pé pásọ̀ yẹn ejò bu ẹni ẹ jẹ tí ẹni oníṣègùn ni ó wà ní tòsí ibẹ̀ yẹn ó di pé oró ejò ti ń lọ òkè ó ti ń lọ òkè hospital á lè jìnnà kan tó gbé dé hospital gan nǹkan tí ẹ̀pà yẹn á ṣe kì í ṣẹgbẹ́ abẹ́rẹ́ tí ó gbé gbogbo ẹ̀ dànù kíákíá bí kò mójú tí wọ́n lọ fi gbé ẹ̀rẹ̀ yẹn kíní yẹn ẹ̀pà yẹn tó gbé fún ẹni yẹn tó mú ìlágùn bẹ́lẹ̀ ó lè yàgbẹ́ òbí ó lè pa oró ejò yẹn bí lára nǹkan wọ̀nyẹn ìṣẹ̀ṣe náà ni wọ́n ti kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe tó pọ̀ ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe wa lárugẹ ìṣẹ̀ṣe yàtọ̀ sí pé kéèyàn máa bọ nǹkan. mo wà ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ ní ìlú Ọ̀rẹ́ lọ́dọ̀ olóyè gíga High Chief Ayadi of
ọ̀rẹ́ kingdom. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìkànnì Yorùbá Dùn online TV òun náà là ń wà yìí tí ọ̀pọ̀lọpọ̀ yín ti ń gbádùn wa tẹ̀ tí ń wò wá. Bàbá kí n tó máa lọ mo fẹ́ béèrè kékeré kan lọ́wọ́ yín ní ilẹ̀ káàró òjìrè pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá gbogbo wa ọmọ Yorùbá ni wá nílẹ̀ káàró òjìrè tẹ́ bá wò dáadáa tóbìnrin bá lóyún wọ́n máa ń sọ wípé wọ́n máa ń kí obìnrin pé a kú ìsọ̀kalẹ̀ ayọ̀ pé a kú ìsọ̀kalẹ̀ àǹfààní obìnrin yẹn máa bímọ láyọ̀ àtàlàfíà tóbìnrin yẹn bá wá dé hospital tí ó bá rí ọmọ bí tó ti bẹ̀rẹ̀ sí labour kò rọ́mọ bí ó bẹ̀rẹ̀ sí labour kò rọ́mọ bí ǹjẹ́ sáwọn oníṣẹ̀ṣe lè yanjú ọ̀rọ̀ yẹn. dáadáa question gidi lẹ́bẹ̀rẹ̀ lè tó jẹ́ dáàdì mi àrẹ̀mọ ni. bí sí mọ̀ lọ gangan ni. mọ́mì mi náà àrẹ̀mọ ni mọ́mì mi ti ń ṣàrẹ̀mọ. alákọ̀ọ́mọlà wọ́n máa ń dá dọ̀dọ̀ láyé àtijọ́ a máa ń pè ní kinní tí obìnrin bá wà tó ti lóyún láti máa lo ẹ̀dọ̀ wọn. ẹ má sọ̀rọ̀ yín lọ tó bá ti lo ẹ̀dọ̀ wọn ó ní àwọn kan tí wọ́n máa ń ṣe fún tó máa bá tóbi nínú aboyún wọ́n máa ń pe kíní ní sọmọdòdó tó bá ti ṣe é fún tó bá ti jẹ́ ọmọ yẹn á kéré tí ọmọ bá lè gbórí sókè èmi tí mo ń sọ̀rọ̀ gan mo máa kàn yẹn àjogúnbá ni. tó ló ṣeé ṣe tíṣẹ́ bá lọ àwọn aráàlú òyìnbó lè máa pè yín wọ́n lè máa pè yín káàkiri torí ayélujára là ń pè ó ṣeé ṣe bàbá tẹ́ bá wà wò látòkèdélẹ̀ àwọn nǹkan kan wo lẹ máa ń tọ́jú tọ́jú pé tá bá gbé dọ́dọ̀ yín ẹ lè fọwọ́ ẹ̀ gbáyà wípé kínní mò ń tọ́jú ẹ̀. oògùn ló máa ń polówó ara ẹ̀ èèyàn ní sábọ̀dù ó sọ lórí rédíò kò ní dàbí nǹkan táwọn èèyàn ti lò ó ti rí bẹ́ẹ̀ irú kan tí mo sọ mi pé iṣẹ́ bàbá mi iṣẹ́ ìyá mi dáàdì mi ti lọ ó lò bíi 130 years. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ bàbá. dáàdì mi ti lọ bàbá tó bí mi ó ti lọ oníṣègùn ni àkùkù ọ̀dẹ̀ mọ́ ó lè lo bíi 130 years ní bàbá mi ìyá tó lè bí mi iṣẹ́ ló ń ṣe bàbá mi náà iṣẹ́ náà ló ń ṣe tí obìnrin bá lóyún tó bá kọrí sí òkè tó bá tó tà tó yẹ kó bímọ yẹn tá a bá ṣe àṣejẹ fún ọmọ yẹn tó bá jẹ àṣejẹ ọmọ yẹn máa yí orí padà ọmọ yẹn tó bá gbórí sókè ìdí tó máa fi ṣe operation pé kíní kan ọmọ yẹn á yí padà á gbórí wá sí ìsàlẹ̀ ó lè máa bímọ yẹn. ní pòsíṣàn ibi tó wà. ní pòsíṣàn ibi tó wà. mo ń gbọ́ yín lọ bàbá. tó lè jẹ́ pé nǹkan tó dájú ni tá a bá láyé ni tó bá gbé sókè tó bá ṣàṣejẹ fún á mú kinní yẹn á yí padà ká lè gbé orí sí ìsàlẹ̀ tó bá lè jẹ́ pé àwọn àgbàlagbà wọn máa ń de oyún mọ́ obìnrin nínú èmi máa wà bóyá ọdún 2 ọdún 3 máa gbóyún yẹn ká tó bá ti mú àwọn nǹkan wọ̀nyí tó bá ti wá tó bá ti sè é wọ́n á ní kó lọ wẹ̀ tó bá wẹ̀ nǹkan yẹn á máa gbọ́ tí kìíní yà á máa já pù òru ọjọ́ ẹ̀ máa jó ábímọ yẹn. tá bá wà wò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tí wọ́n bá ní oyún ìju ṣé ó lè ṣeé ṣe látọ̀dọ̀ ni torí oyún ìju a máa fa àìrọ́mọbí o. oyún ìju ò fa pé tí a bá fẹ́ bímọ. ọmọ náà máa fa àìrọ́mọbí ńgbà mí. bẹ́ẹ̀ ni oyún ìju tí a bá wà tó bá ní oyún ìju kò lè bímọ. dáàdì mi kò kí ọ lójú mi á tó 20 mọ́mì mi dè tí ṣe mí náà mo dè tún ṣe kàtí mo jogún bá mi tójú ìju bá wà níkù èèyàn tá a bá wá nǹkan ẹ̀ ó ní ọsàn gẹ́gẹ́ nínú tó bá bẹ̀ sí mu nǹkan yẹn tó bá fẹ́ lọ tọ̀ á bí nǹkan yẹn ó máa ń dàbí alákànní àbí ó máa ń lẹ̀ mọ́ ilé ibi tí ọmọ máa ń wà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá ń wò yín wọ́n ti gbá àwọn èèyàn sẹ́yìn ẹ ti gbọ́ rí wọ́n gbá yẹn wọ́n ti gba owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó dáadáa. ṣé ẹ rí olóòtú irú àwa àwọn ẹ kì í ṣe bí mo fi ń pa ara mi lé irú wa ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n à lè rí mọ́ bí mo ṣe wà iṣẹ́ tí mo ń ṣe láti lẹ̀ mí ni àárọ̀ ọjọ́ yín tí mo ń ṣe ni tó lè jẹ́ pé àwọn èèyàn lè mọ̀ mí mọ́ mi ò lè kí ń parọ́ fún yàn torí àwọn bàbá mi tó jẹ́ ọdẹ tó lè jẹ́ ọdẹ kò kí ń ṣèké bẹ́ẹ̀ni kò kí ń dalẹ̀ tó lè jáwé tó wa egbò kan tó mú lé mi lọ́wọ́ òní mo ń ṣe ó láwọn èèyàn tí máa ń ṣe fún o àwọn èèyàn tó ti mọ̀ mí ọ́fà 20 years tó ti mọ̀ dáàdì mi tó ti traveller gbogbo lóṣìṣì wọ́n ti máa wá máa bá mi máa ṣe fún mi ẹni mi gan máa gbéṣẹ́ lọ sí
ibi DHL máa lọ post yẹ bí 80,000 100,000 ni wọ́n máa fi gbé lọ láàrin 4 days àti dẹ́ẹ̀dọ̀ wọn. bàbá tẹ bá wà wò torí ó ṣeé ṣe káwọn tí wọ́n wà nílùú òyìnbó mọ́ gbọ́ wa àwọn míì ti wà nílùú òyìnbó wọn níwèé ìgbélùú tí wọ́n sì wà ní Amẹ́ríkà tó wà ní London tó yẹ pé kọ́lọ́pàá mọ́ mú mi wọ́n sá kiri gbogbo àwọn èèyàn nílé wọ́n dẹ̀ mọ́ retí owó lọ́wọ́ wọn àdẹ̀ níwèé ìgbélùú bàbá ṣó ṣeé ṣe kẹ́ ẹ ṣàdúrà fún èèyàn láti bíbà kó sì lọ bá nílùú òyìnbó àwọn èèyàn tí ò níwèé ìgbélùú kán sì fún níwèé ìgbélùú. ẹ ṣe irú kan bẹ́ẹ̀ wà ṣẹgbọ́rọ̀ mi irú kan bẹ́ẹ̀ wà ẹni mi wà tó yẹ pé àti ilé òní ọ̀tá tó ti tẹ̀lé ẹni mi wà tó bá fẹ́ lọ rírun àjọba yẹn ó máa tọ́jú ara àwẹ̀ àdàbìgbà tí ejò bá bọ́ èèkàn kúrò lára tó bá bọ́ họ gbogbo ibi tó bá ń lọ ẹ̀ tó bá fi dọ̀hún abáláàánú àárẹ̀ ìyọnú gbogbo èèyàn afẹ́tẹ̀ kan tó wá tó lọ́wọ́ irú ẹ̀ tó bá wà lọ́nà dídì ni ọ̀rọ̀ ẹ̀ máa nídìí àdúrà tó pọ̀ ìtumọ̀ àdúrà tó pọ̀ ni wípé èèyàn á nídìí orúkọ ẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tó yẹ pé èèyàn á máa bẹ Elédùmarè fún pé ẹni báyìí o kọ̀nà ó ṣí kọ̀nà ó là fún irú agbára táwọn bàbá wa ń lò láyé àtijọ́ òun la máa fi ṣàdúrà fún ibi tó bá wà yẹn òye òkè ń fẹ́ kó mọ̀ tara agi kó mọ̀ kan jí lára. ṣe gbọ́rọ̀ mi ibi tó bá wà lágbájá ọmọ lágbájá ibi èèyàn máa ń wà ní ìlú òkè tó máa ń yà ń wèrè kì í ṣe èèyàn tí èèyàn bá rí sójú ló máa ń ṣàbùrú sí ẹni míì á ní kí wọ́n má bàa pa àwọn o kí wọ́n má bàa ṣe wàá máa sá lọ ibo látẹ́gùn òde nǹkan táwọn bàbá tán fi ń ṣàdúrà láyé àtijọ́ ẹ̀ wọ́n á porúkọ àbísọ ẹni báyìí nǹkan tó wá kó tẹ̀ lọ́wọ́ o á lè rí bẹ́ẹ̀ míì tó bá tẹ̀ lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ á lè tó bá dé ó lè wá tọ́jú ara ẹ̀ many people ni wọ́n ti confuse tó yẹ pé àmì tó yẹ kí wọ́n tọ́jú ara wọn wọn àtọ́jú ara wọn èèyàn pèrè ànífọlọ́ọ̀ṣọ́ ó lọ́ọ́ fòkò ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ lára ìṣẹ̀ṣẹ̀ náà nìyẹn wọ́n ti confuse many people wọn àjẹ́ kí wọ́n ṣe nǹkan tó bá yẹ. Olóyè Gíga ǹjẹ́ ṣe lórí ọ̀fẹ́ àti lè pe nọ́mbà yín torí ó ṣeé ṣe o kí wọ́n máa dà yín láàmú. ẹ mú lórí ọ̀fẹ́ àti pé. ẹ pe nọ́mbà yín tó jẹ́ pé tán bá pè á dẹ̀ lọ tó sì jẹ́ pé yín gangan fúnra yín lẹ́gbẹ̀ẹ́ torí ẹlòmíì máa ń gbé fóònù fún yóò gbé fún mánéjà mọ́nìjọ́ ọmọ ní bàbá òsínlé tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́gbẹ̀ẹ́. nọ́mbà mi mo lè tún lò fún WhatsApp 080 60 35 48 98. ẹ tún pè lẹ́ẹ̀kan sí 080 60 35 48 98. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìgbà míì àmọ́ wà tó jẹ́ wípé ẹni tí ó ràn ẹ́ lọ́wọ́ ó lè jẹ́ pé ẹsẹ̀ kùkù lọ́wọ́ ibi tó wà gò jìnnà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọ̀dẹ̀ mi lọ́mọ wá àwọn oníṣègùn wọ́n á ti ọ̀rẹ́ bíbá yìí wọ́n á wá oníṣègùn lọ sí Calabar ẹ̀yìn ọ̀rẹ́ yìí náà òfo náà ní gbogbo ẹ̀ Chief rèé Chief Ayadi ti ìlú Ọ̀rẹ́ Kingdom bàbá ẹ bá wa sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá bó kàn wọ́n bá wa wo ìkànnì Yorùbá Dùn online TV ẹ bá wa sọ fún wọn. gbogbo ọmọ Yorùbá ẹ máa wo ìkànnì Yorùbá Dùn online TV ẹ máa bá wa wo èèyàn a máa rí ọgbọ́n oríṣiríṣi kankan níbẹ̀. amọ̀jú wa ṣe o Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o npa nkúrú èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀ngbọ̀n inú orí epo àjò tìkàrà Yorùbá Dùn online TV ẹ ṣé o.